Express ètò ní Miliki ẹ̀yin tèmi tẹ́ ń wò mí nílé iṣẹ́ ọwọ́ dá ní kíkọ́ yan kí wọ́n ń tẹnumọ́ láti jọjọ́ pé ká ṣe kíni bó tẹ̀yẹ kó jẹ́ graduate kó ti ká gbogbo òwe ilé ayé yìí tí ẹ gbìyànjú láti ní iṣẹ́ ọwọ́ kan torí àìbá mọ̀ láwọn àsìkò kọ̀ọ̀kan tí nǹkan bá tẹ̀ ṣe kíni tó bá nígbà míì gan ẹ máa ṣiṣẹ́ ẹ tú ọ̀rọ̀ adébìkan kékeré tẹ́ẹ̀tì máa ṣe kíni tẹ́ẹ̀tì máa pa owó wọlé owó wa máa wọlé lọ́nà méjì ẹjọ́ torí ọlọ́ iṣẹ́ wọ́n ṣe kíni ó dáa èmi náà dẹ̀ rè mo ti ń ṣe ojú àti tó máa wé gèlè àyìnkẹ́ náà dẹ̀ rè má yẹ kí n sọ nǹkan tó ń ṣe fún yẹn. orin ni mo fẹ́ kọ òkè orin ni mò ń kọ ọmọ olórin lòun dẹ̀ ti ń kọ rẹ̀. àlejò wa kẹta ti wà ní agodo báyìí tá ní àlejò tẹ́ bá ń gbọ́ máa ń pè wọ́n ní my daddy tẹ́ bá ń gbọ́ sweet 16 àwọn ti ṣe kíni grandpa ni wọ́n àmọ́ tẹ́ bá rí wọn bá ṣe kọ́ sí ẹ̀jú bá sórí ètò ilé ni ẹ wò pé èmi kàn ṣe kíni mo ra fọ́ pé dádì o bàtà wọn lásán ìmúra wọn kan lónìí lásán ó ga jù ó lé ń bẹ̀ ni tá ni mò ń sọ dádì wa Alhaji Adio Majester Bimbo ṣó fẹ́ kó bá dádì nígbà tó ń pe odindi Alhaji ní grandpa ẹjọ́ ṣẹ́ ti di grandpa ni. mo ti dá o. grandpa ni dádì kí ló ṣe. òkè kan tí mo fẹ́ mọ̀ náà dáadáa ni ẹ ti dá grandpa. bọ̀ wọn náà bí dádì ṣe bọ́dẹ̀ ṣe rí bí. torí nígbà tí mo dé sọ́dọ̀ yẹn bí bóyá kẹ́ni ló tiẹ̀ sọ ní ó lóun fẹ́ kẹ́ wá gbádà bọ̀ ní kò ní túmọ̀ so mo ìwà gbádà tó bá wù mí máa wọ̀ àwọn tó máa pẹ́ mọ̀ ń wọ sọ wọ́n ti mọ tí mo lè wọ̀ wọ́n dẹ̀ mọ̀ pé tí mo bá wọ ṣáàtì náà ààrẹ náà ni ẹ káàbọ̀ sórí ètò wa sà. mo kí gbogbo lé. Dádì báwo lẹ tẹ̀ ṣe bẹ̀rẹ̀ àmọ́ pé tó bá ń sọ̀rọ̀ àwọn ògbóǹtarìgì àwọn àgbà òṣèré tó bá ń ka bóyá 1 to 10 at least ẹ̀yin náà máa wà láàrin wọn báwo lẹ ṣe bẹ̀rẹ̀ ìrìn àjò pé ká máa ṣe rí àwọn àgbéléwò lọ́lọ́kọ̀ọ́jọ̀kọ̀ sí. ṣe rí tí mo bá fẹ́ sọ̀rọ̀ níbí yìí o ló ẹ máa ń fi ẹ̀fẹ̀ kún kílẹ̀ à ń pè program tá à ń ṣe lọ́wọ́ ẹ̀ Miliki Express so ó dàbí èèyàn tó fẹ́ lùlù tẹ̀lé àwọn olórin kan bóyá olórin àyùbá àwọn tó ń tẹ̀lé wọn máa ń fast gan o so tó bá fẹ́ lùlù tẹ̀lé òbèzèrè wà fast àwọn kan wá wà tó yẹ pé olórin mi wọ́n kàn máa lu gẹ̀rẹ́gẹ̀gẹ̀ so ó ti ní bí wọ́n ṣe ń lù ẹni tó bá fẹ́ interview tèmi ní gbogbo tòsí television station tí mi ti lọ rí so ẹ ní sùúrù dialogue yẹn ẹ máa jù tẹ bá fẹ́ jẹ́fẹ̀ mímí ní ó ní sùúrù fún tẹ bá ra ju dialogue yẹn ilẹ̀ lè gbádùn mi. So because tí yóò bá ju dialogue yẹn dáadáa ẹ lè gbádùn tèmi. òun náà láṣẹ ju ìdáde á ti ju bẹ́ẹ̀ sí yín bẹ́ẹ̀ á ti ju dáadáa. sẹ́rígbà tí èmi fẹ́ bẹ̀rẹ̀ ẹsẹ̀ tíátà kò ń ṣe tíátà tó di òní so tíátà ti jẹ́ ta ni torí kò ń ṣe tàná so wọ́n pe television station kan ní Ìbàdàn ní WNTV kò ń ṣe NTA so WNTV yẹn so àwọn òṣèré tó lè ṣeré nígbà yẹn that is Ògúndé tàbí Akin Ògúngbè tàbí Kọ́lá Ògúnmọ́lá àwọn mẹ́ta yẹn ló ní priority jù láti ṣiṣẹ́ jù níbẹ̀ yẹn so tí àwa náà máa ń lọ yọjú wò so nígbà yẹn wọ́n pe àwọn eré táwọn ń ṣe látòrí tẹlifíṣàn yẹn ní folk drama so irú during the time of the ìgbà tí mo ń sọ yìí àwọn tó senior ọ̀tẹ̀ yẹn ní presenter gbẹ àwọn bíi Àníkẹ́ Àgbájé Williams so ni wọ́n wà bẹ́ẹ̀ nígbà yẹn àwọn yẹn làwa kọ́pì láfi bẹ̀rẹ̀ eré so ń gbàtà kọ́pì Ògúndé so mo jẹ́ nìkan nínú ẹni tí ìyá rẹ̀ fẹ́ràn rẹ̀ bàbá mi ó kọ̀ gbà so mo màmá sọ fún pé iṣẹ́ mo fẹ́ ṣe ni so wọn gbogbo nǹkan tí ó yẹ kán rà fún mi bóyá instrument ìgbà yẹn wọ́n rà fún mi so gbogbo yẹn bàbá Sàlá náà ti bẹ̀rẹ̀ so ìyá mi tẹ̀lé mi lọ sórí stage bàbá Sàlá ó lọ wo nǹkan tí wọ́n máa ń lò ń bẹ̀ láti bẹ̀ wọ́n ra gbogbo nǹkan tí wọ́n rí ń bẹ̀ fún mi ó ti ná bí irú àwọn iná tẹ́ ń lò ní studio báyìí wọ́n ra gbogbo ẹ̀ mo fi bẹ̀rẹ̀ eré ṣùgbọ́n tí mo bẹ̀rẹ̀ eré yẹn irinṣẹ́ tí mo ní ló jẹ́ kí èmi ò tètè move ní àsìkò gbà yẹn so irinṣẹ́ tí mo bá lọ tò sórí stage tí mo lè lọ lu màpò kí irú àwọn bíi baba Sàlá yẹn lọ lo Òbísẹ̀sán hall nílùú Ìbàdàn gbà yẹn irinṣẹ́ yẹn ló wá jẹ́ kí àwọn aṣọ pẹpẹ ẹ̀dá onílé ọlá pé mo ti wá sórí program yìí láì máa yẹ gbà so ló jẹ́ kí wọ́n wá fẹ́ràn mi ká ọmọ kékeré yìí tó nírú irinṣẹ́ báyìí bákan so àwọn àgbàlagbà yẹn fi ìgbà yẹn di ọ̀rẹ́ mi sápẹ́ mi kéré ní èjì jù wọ́n lọ both Aisho Pepe and Ilerepaimo Ajimaja Santanpe Lola Omanitan and many others
tó jẹ́ wípé tá a bá pàdé ní television station nígbà yẹn ó ti wá tó padà kúrò lé WNTV ó ti di NTA tí mo bá ti ń lọ lé báyìí gbogbo àwọn àgbà tó jù mí lọ yẹn máa tẹ̀lé mi wálé mi ni so gbogbo tó wà ládùúgbò mi wọ́n máa wò wọ́n pé ṣẹ́gbẹ́ wá làwọn arákùnrin àti àwọn àgbàlagbà táwọn ti ń wò lórí tẹlifíṣàn yẹn but nítorí ntọ́lọ́hún kàn ṣe nígbà yẹn ló jẹ́ káwọn kan dúró pé ọmọ yìí gbogbo ibi tó bá rí àwọn náà máa tẹ̀lé ẹ lọ ṣùgbọ́n tó wá yá tẹ́lẹ̀ ọ̀rọ̀ orí stage bẹ̀rẹ̀ bí ká máa lọ north tó ti èmi kéré kí n tó mo ti mọ north ti pẹ́ kò sí north tí mi ò mọ̀ so mo kàn dúpẹ́ láyé tí Boko Haram dé ń sìn tó yẹ pé àdégbò yẹn torí pé kò sí ni tí wọ́n bá ní Kánò ní o Kaduna ní inú mi ọ̀dẹ̀ máa dùn mo ṣe mọ̀ jọ́sìn ní o Minna ní o kẹ́ní kan ní o tá a fi kò sílùú náà Ọlọ́run ò já lọ sí bọ́ọ̀kì bẹ́ẹ̀ bọ́ọ̀tù kò tí Boko Haram kò tí ẹ máa bẹ̀rẹ̀ pọ́ṣọ yín lọ ká tó. dájú bí tèmi tiẹ̀ lọ gangan ni lórí àwọn tọ́ṣẹ̀ ń dìde bọ̀ nídìí iṣẹ́ tíátà àwọn upcoming àti sáré pé láyé ìsìn tá a bá ti wo sinimá àwọn tá a ti rí náà là ń rí àwọn tá a ti mọ̀ là ń rí wọn kì í sábà fún àwọn tí wọ́n ṣẹ̀ ń dìde bọ̀ láàyè láti ẹ̀sìn jẹ́ káwọn èèyàn mọ̀ pé ẹni náà ti ẹ̀wọ̀n àmọ́ máa rí upcoming artist mádà wọ́n ń sìn ọdẹ location fún 1 week àwọn ń sìn mo ṣe tún sìn ni mo ṣe òun kò ṣe jẹ́ ká lè mọ bí talent ṣe pọ̀ tó nílẹ̀ wa mi báyìí kí ni nǹkan tí ẹ lè sọ nípa industry láyé ìsìn tí wọ́n ti wá fún àwọn tọ́ṣẹ̀ ní dìbò láàyè láti showcase talent wọn. Ọlọ́run fún ẹ ní òye láti béèrè question yẹn ni o nílò sí rí béèrè sórí tó bá ń bọ̀ láti òde ọ̀run mo ti sọ nígbà tí mo wà nínú the council mb kádàrá àyànmọ́ tí wọ́n pè ní destiny tí kálukú ọ̀jẹ̀ ó ti tẹ̀lé wá látòde ọ̀run ọ̀sẹ̀ tí ń fún yàn ní star o wàláì Ọlọ́run bá ń gbọ́ nínú ẹ̀yin pìrìsẹ́ńtà tẹ́ǹbẹ́ ń bí bàbá ẹnìkan wà tí mo fẹ́ràn nínú ẹ̀yin pìrìsẹ́ńtà bí dátì sẹ Dayọ̀ Kújọrẹ̀ orin ẹ̀ dùn for long time so during the time of ẹgbà tó ṣe Ṣínà Peter tó young tó kéré pé wọ́n jọ wà ní látilẹ̀ ṣùgbọ́n Dayọ̀ Kújọrẹ̀ senior Ṣínà Peter ṣùgbọ́n wọ́n kọ́kọ́ rí Dayọ̀ Kújọrẹ̀ before Ṣínà Peter ṣùgbọ́n Ṣínà Peter jọmọ kékeré nígbà yẹn gbogbo wa àjọ wà ní o ọ̀rọ̀ tí wọ́n ń sọ ìpẹ́ bá pè mí kò sí ẹni tí mo lè hide fún bọ́jà Alhaji Wasiu Ayinde àjọ for many years Wasiu Ayinde máa wá from Lagos to Ibadan torí Alhaji Wasiu Ayinde bí lè pé Ìbàdàn gangan eré wà nígbà tí eré wà Ìbàdàn lóòótọ́ so ibi tí mò ń lọ ni wípé téèyàn bá wá fẹ́ wọn ó sáré rí òun bí ayé ṣe rí nsìn nítorí pé both presenter and journalist n táwọn gan dálẹ̀ nínú industry entertainment pọ̀ gan ní dáadáa àbí ní búburú ní burúkú ẹni sùúrù tó bá fẹ́ wọn ó rí ẹ gbàrà kò ṣe wípé nítorí wípé wàá jọ èmi ń sìn tàbí ẹnìkan dí gàgà ẹni bọ̀dọ̀ pé òun ní lọ kò sẹ́ni tí ń dí gàgà èèyàn ní kámẹ́rà ló ń yà mí ń sìn tí cameraman bá tó mẹ́ta mẹ́fà ní bí ìwọ tó o bá ṣiṣẹ́ tó dáa jù láyá rí tó o bá fẹ́ wọn ó rí entertainment sí actor ọmọ òṣìṣẹ́ whatever you like tó fẹ́ jẹ́ bẹ Ọlọ́run fún Ọlọ́run bòmí láṣìírí tàbí kọ́ lọ́run ẹ̀gbọ́n rẹ̀ tó dáa sí ẹ tàbí kọ́ lọ́run bòdá rẹ̀ tàbí bàbá rẹ̀ sí ẹ kó o rí owó ṣiṣẹ́ fúnra rẹ̀ tó o bá rí owó ṣiṣẹ́ fúnra rẹ̀ tó o fúnra ẹ ní full packaging tó dáa wọn á rí ẹ wọn èdè kò sẹ́nì kankan tó ń déèyàn like myself industry today èmi lobby go and ask Jide Kosoko go and ask Bello and many other stars in Nigeria mi kì í lobby tí a bá pè mí hello lágbájá mo fẹ́ kẹ́ bá mi act tí ò bá rọ̀ mí lọ́rùn mi ò ní ha láti kékeré ni mo ti lọ́rùn ti taná sí destiny mi pé lágbájá wà jẹ́ nǹkan ibi tó jẹ́ mo ṣe wéré rí gbogbo lèmi la Pasuma ní o nítorí ọjẹ́ lólórin tí ń bẹ gbogbo látòrí Alhaji Dade Òkú àkàtí tí lórí Pasuma títí òbèsèrè títí àtàwẹ́wẹ́ Rẹ̀mí Àlùkò èmi tẹ́mi ń promote wọn sáré ìyá rẹ̀ mo fi kúnṣẹ́ tíátà wọ́n rí wọn ẹlòmíì náà tún gbà wọ́n lọ́wọ́ tèmi náà ó tún promote wọn the first eré tí Pasuma ṣe ní national theatre pé ẹ̀gbọ́n eré òǹdé láti London first London tó dé ó wá fẹ́ ṣe welcome dance wọ́n dẹ̀ ní national theatre yìí òun wọn dé bẹ́ẹ̀ rí
òun ó dé bẹ̀rì but kò ṣeré bẹ̀rì báwo lẹ ṣe bó ló ń ṣe lè ṣeré èmi lọ sọ fún èmi dẹ̀ lẹ́nu láti wọ tíátà láti connect everything bọ̀dẹ̀ sanwó tó yẹ kí n san fún gbogbo ya wà lọ ṣeré èrò pọ̀ débi wípé bẹ́ẹ̀rọ ṣe pọ̀ kí ló yẹ kí n ṣe kọ́ yẹ kí n jèrè ni wọ́n jẹ gbèsè ńbẹ̀ ni wọ́n já ilẹ̀kùn nítorí Pasuma yẹn mo gbé lọ sí during the time program kan wà Rambada torí Yẹmí Sódì mú mo gbé lọ sórí program èrò tí mo gba security èrò kún bẹ̀ ṣùgbọ́n bí mo ṣe gbèrò tó wọ́n já lẹ́kùn pa nǹkan jẹ́ mo padà jẹ gbèsè níjọ́ yẹn nítorí wípé ìràwọ̀ ọmọ yẹn ó ti dé nígbà yẹn. Daddy, nǹkan tẹ̀mí tiẹ̀ tó wá ní kí n bẹ̀rẹ̀ ni pé tẹ́ bá ní ká wo movie industry gẹ́gẹ́ bí àgbà nínú iṣẹ́ ẹ rò pé owó wà ní movie industry? Owó wà ń bẹ fún bó bá ṣe mọ nǹkan tó fẹ́ package. Nísìnyí tí a bá rò pé mo hàn nínú fíìmù lẹ́ẹ̀kọ̀ọ̀kan èyí tí mo bá like ṣùgbọ́n mo ṣe hàn nínú fíìmù yẹn tí n bá ní mú ìgbálẹ̀ kí n gbá owó yẹn jọ mo lè ríra mi bíi pé ọ̀dà náà láti odidi ọdún kan ó yẹ kí n ti rí bóyá 10 million fọ́dún kan tó yẹ pé mi ò rí tó ní tí mo fẹ́ kó jọ ṣùgbọ́n ìyẹn kọ́ ni wọ́n fi ń rí owó ní acting o èèyàn lè rówó lórí acting torí tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwa ń gba millions lórí fíìmù kì í ṣe fíìmù ayé òde òní tí àwọn ọmọ ẹgbẹ́ dákun ẹ jẹ́ ìhànú fíìmù ẹ jẹ́ wọn rí èmi náà àrú àwọn ti kọjá level yẹn now nísìn tó o bá fẹ́ rówó nídìí iṣẹ́ fíìmù ọwọ́ rẹ gangan ló wà láti rówó díẹ̀ like irú iṣẹ́ kan tí mo ṣẹ̀ṣẹ̀ ń sìn mo ṣe fún Rẹ̀mí Àlùkò náà rí nígbà tí wọ́n ní wọ́n mú pé ọ̀rọ̀ fóònù kan wáyé èmi mo ṣiṣẹ́ yẹn fún mo ṣe kàn sí èmi mo ṣe fíìmù yẹn èmi producer mo ṣe fún Òbésèré pé wọ́n ló Òbésèré mo wà lórí mo sùn lórí bẹ́ẹ̀dì wọ́n kàn ní Òbésèré rape nídàájí lórí rédíò bá gbé fún ẹ ló àbáṣe ń gbọ́ kí ní kan ó lẹ́gbọ́n mi kò rí bẹ́ẹ̀ o dẹ́ta àjọsọ wọn á ní fíìmù yẹn máa ṣe ń gbà tá a rí di òótọ́ mo ṣe fíìmù yẹn bí mo ṣe ẹ ló torí lóòótọ́ ààrẹ náà wà mo ti débẹ̀ rí ẹ ló Ọ̀làsíkò báwo ni fíìmù báyìí máa bẹ̀rẹ̀ ń jọ báyìí máa ṣe ń jọ báyìí so ìwọ lọ́ọ́ ta olóhùn ti gbọ́ Ọ̀làsíkò mo ní kí ẹ̀dítọ̀ olóyè kan lọ gbé fún nígbà tó jẹ́ pé mi ò fẹ́ sára mi lọ gbé fún kankan so fíìmù yẹn máa jáde ń sìn lórí àdéhùn tá a jọ sọ lórí ìmọ̀ tí mo fẹ́ gbà rí so but èmi ò sẹ́ni pé ẹ dákun ẹ jẹ́ wọn rí mi ìyẹn ti kọjá iṣẹ́ tá a ṣe àti fi kọ́lé àti fi ní àìmọye mọ́tò nísìn àtúntò fi lọ gbogbo ibi tó ọ̀dà náà nínú iṣẹ́ sinimá for now yóò gbọ́n gbogbo ẹni tó ti rí dáadáa ń bẹ̀ so àwọn èèyàn ló máa ń ràn wọ́n lọ́wọ́ ṣẹ́gẹ́ mi nísìn tó o lè máa lọ ní Ghana nísìn o ti ṣẹlẹ̀ sí mi rí láfláhó ní Ghana ajamala tán báyìí àmàlà Nàìjíríà ni o ẹnìkan bẹ́ẹ̀ ṣe jẹ́ tán báyìí gbogbo ń ta jẹ́ bẹ́ẹ̀ ọ̀sán wò ni káwá ṣẹ̀ṣẹ̀ sọ àwọn kọ́ńtírì mi tí mo ti bá wọn lọ ṣe pé ṣe mọ̀ nítorí wípé ó dá oore pé ó dá ní mo dẹ̀ fún ẹ lẹ̀ torí pọ̀ ọmọ eré sí mo dẹ̀ fún ẹ ní kinní kan nítorí ìṣẹ́gẹ́ mi sì ṣùgbọ́n nísìnyí wọn tó ń ṣiṣẹ́ yẹn lọ́wọ́ báyìí o owó tí ń lò kò pọ̀ wọn ò sì lè sọ pé owó yẹn là ń fẹ́ fi sórí rẹ̀ kò possible. ó ṣe máa wù mí ká tuntun Daddy gbé wá padà fún wa. Ẹgbẹ́ wa bá ṣe máa jù náà ni. Ẹ̀yin tèmi ní iléeṣẹ́ rí packaging yìí tábà wọ́n pé packaging ń lẹ́tí gbọ̀nyàn packaging ló nílé ayé ṣé kí ni kò package ààrẹ yìí nù tó bá ti package tó tún wá fi owó sí you get then the frame mi náà kọ́ tó wá fi senses sí packaging everything mi náà ṣe kí ni. Daddy ẹ bá wa fún gbogbo àwọn olólùfẹ́ iṣẹ́ wa lórí social network. Mo wà lórí gbogbo ẹ̀ ṣùgbọ́n mi ò ń líìkì ẹ̀ iléeṣẹ́ tí a wà iléeṣẹ́ yìí ẹ ọlọ́mọdé ọ̀jẹ̀sẹ̀ alákòóbá ọ̀bọ̀ ṣùgbọ́n mi ò láìka tí máa fún yàn fún lórí pàápàá iléeṣẹ́ báyìí. Gbogbo ẹ̀ ṣẹ́gá mi wọ́n ti ẹ̀ máa gbọ́ tí mo ṣe sọ̀rọ̀ wọ́n ti rí mi torí pé àwa sórí prógámù yẹn kan la bá sọ fóònù nọ́mbà wa gbogbo ń tà sọ wọ́n pè mí níbi tí mi ò bìlífù ní ayé mi. Dáadáa àwọn olólùfẹ́ yìí ni. Bẹ́ẹ̀ni mo ti kí wọn ti rí mi wọ́n mọ̀ pé wọ́n sórí prógámù mi ò sinmi fún odidi oṣù kan. Dáadáa kan tó dáa nìyẹn. Ó ṣe ẹ̀kọ́ kan yẹn. Pé yes. Àwọn tó ti ní nọ́mbà yẹn lọ́wọ́ wọ́n fọ́ mi. Pé jẹ́ ti gbẹ̀yẹ̀ rẹ̀ lé ẹ fẹ́ polówó ọjà yìí ẹ fẹ́ ṣe àìpù kí lẹ fẹ́ ṣe gan-an ẹ máa bọ̀ lórí Orísun láti wọ èèyàn ní nísìnyí bá ń lọ báyìí
ṣẹ́rí ọjà yẹn máa ṣe kíni a máa ṣe kíni a máa ga sí a máa fẹ́ torí lórí Orísun omi ni wá a kì í bẹ́nikẹ́ni ṣọ̀tá. ẹ̀yin tèmi nílé ẹ fẹ́ wọṣọ lọ́lọ́kan òjò kẹ́kọ̀ọ́ ẹ lè kàn sí lórí Facebook wa www.facebook.com/orisuntv. ẹ lórí YouTube www.youtube.com/orisuntv. lórí Twitter @orisuntv. IG náà à ń bẹ́ńbẹ́ @orisuntv. fún polówó ọjà ẹ lè pè mí sórí 08082717578 lẹ́ẹ̀kan sí 08082717578 lórí Facebook ní Bimbo Badmus Ojúoge, IG @officialmadiva, lórí Twitter @Bimbo Ojúoge. wọ́n máa ń tẹ̀mí ní ẹ lè pàdé mi náà lórí Twitter @Tosikujore, Facebook ẹ lè like fanpage mi Àyìnkẹ́ Dayo Kujore, IG @Àyìnkẹ́ Dayo Kujore. fún polówó ọjà ẹ pè mí sí 08135987776 08135987776 káfíńrẹ́ pàdé lọ́sẹ̀ tó ń bọ̀. Àyìnkẹ́ Dayo Kujore small but mighty of Miliki Express ọmọ bíbí inú Wonder Dayo Kujore ló ń dágbére fún yín pé ó dàbọ̀. Love ya.